I have farms, but of course, I remember humble self, the feminine VJ Jobless. Don't forget, I'm an African, I'm a Nigerian, and proudly I can say, Omo Yoruba ni me, and that's why I choose to use Aloye TV. kọ́ mi adániwáyé dákun bàbá kọ́ mi yé mímọ́ mímọ́ adániwáyé wá kọ́ mi ìwọ ló kọ́gbọ́n fẹ́nikẹ́ni kó béèrè mo béèrè bàbá kọ́ mi bàbá Èdùmàrè kọ́ mi ọlọ́run jọ̀wọ́ kọ́ mi. Dáàdì Báyọ̀lé ẹ wá ẹ mè lọ ẹ wá ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà ọ̀rọ̀ owó iléèwé Tọ́lání ni mo fẹ́ ká jọ sọ. Dáàdì Tọ́lání bọ́mọ yìí ṣe ń dúró sílé yìí ò dáa ayé ò bú wa. wọ́n jẹ́ kí wọ́n bú wa sáwọn ni wọ́n bá mi san tẹ́lẹ̀ ni àbí ẹ̀wà gbà mí ṣé kí n lọ jalè kí n tó sanwó lórí ó lè jíjà bò ó. ẹni tó bá wú ẹlẹ́nu ló lè fẹnu sọ. Dáàdì Tọ́lání ẹ̀ ní jalè ṣùgbọ́n Dáàdì Tọ́lání mo kàn fẹ́ ká jọ kíyèsí ni ní nǹkan bí ọdún méjì nínú ilé yìí kí ló ń ṣẹlẹ̀ náà Dáàdì Tọ́lání kí ló ń ṣẹlẹ̀ èyí owó ilé ẹ̀ san mọ́ owó ilé ìwé àwọn ọmọ ẹ̀ sì dáadáa mi oúnjẹ nínú ilé gan ẹ̀ gbégbèsè kankan pa rẹ̀ mọ́ Dáàdì Tọ́lání kí ló ń ṣẹlẹ̀. Thank you for your observation. Ó yẹ kí ìwọ náà mọ̀ pé lẹ́nu bí ọdún kan àbọ̀ sí méjì yìí something has gone wrong in this house. Mo sì fẹ́ kọ́ mọ̀ pé ntọ́ bá wú ẹ lẹ́nu ló lè fẹnu sọ. Something has gone wrong. Èmi ti ń lọ. Ẹ má lọ Dáàdì Tọ́lání ẹ̀yin náà lè sọ̀rọ̀ sí ẹni something has gone wrong in this house. What exactly gone wrong? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Dáàdì Tọ́lání ṣé bẹ́ẹ̀ mi nìyàwó yín? Ẹ bá mi sọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ lè sọ fún mi. Mo fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí. Mi ò lè sọ fún ọ. Ṣé o mọ̀ pé obìnrin ni ọ́? Ó níwọ̀n bá ń tí ọkàn obìnrin lè gbé. Ṣùgbọ́n lọ fọkàn balẹ̀. Mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà dúdú lọ sọ́ọ̀sì. Dáàdì Tọ́lání ẹ dákun mo bẹ̀ yín ni ẹ má bínú mo wòye pé ẹ ti ń bínú pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí mo ti sọ́lẹ̀ yìí kì í sọ̀rọ̀ bínú ẹ jájọ sọ nítùbí ìnùbí ẹ má bínú kódà ní tí mo tiẹ̀ kọ́kọ́ pè yín sí gan-an tẹ́lẹ̀ ìbéèrè kan ni mo fẹ́ bi yín Dáàdì Tọ́lání mo kàn fẹ́ bi yín pé ẹ dákun tí ò bá jẹnu mi lọ o Dáàdì Tọ́lání ṣé agbára yín ó sì gbé ìyàwó kejì tí ẹ̀ ń fẹ́ yìí Dáàdì Tọ́lání ó wòye wípé agbára yín ò lè gbé ẹ bá jáwọ́ ń bẹ̀ kẹ́ ẹ jáwọ́ náà ọ̀rọ̀ oníṣèyàwó kejì òṣèyàwó kejì yìí ẹ dákun. Dúró ìyàwó méjì. Bẹ́ẹ̀ ni. Ṣé o sùn ọ́ lálá rẹ̀ ni àbí wọ́n sọ fún ọ́n bì kan? Sórí mi tó ń wò yìí o wọn ò fẹ́ yàwó méjì o. Kó o má fi irú ọ̀rọ̀ rádaràdà bá ń dá mi dó láàárọ̀ kùtùkùtù. Dáàdì Tọ́lání mo kàn wò pé lẹ́nu ìgbà tẹ́ ra wọlé ọ̀rọ̀ oníyàwó kejì yìí ó lè ti pàdánù àwọn ojúṣe yín nínú ilé gẹ́gẹ́. Ta ni fẹ́ yàwó méjì? Tó sórí ẹ pé báyìí. Dáàdì Tọ́lání ẹ má wò bẹ́ẹ̀ àṣírí tó ti hàn dé lọ̀rọ̀ yìí ó ti fojú hàn ẹ ń fẹ́ yàwó tuntun. Dáàdì Tọ́lání. Mo rò pórí ẹ ò pé èmi fẹ́ yàwó. Ẹ ń fẹ́ yàwó tuntun. Ó pé kàntàkàntàn burúkú dénú. Dáàdì Tọ́lání Dáàdì Tọ́lá. Olúwa báwo ni mo ṣe fẹ́ ṣèrìn àjò yìí Olúwa Dáàdì Tọ́lání. Mọ́mí. Tọ́lání. Mọ́mí. Ìgbà wo ni wọ́n wọlé? Mọ́mí ẹ fi yẹn sílẹ̀ náà mọ́mí mo ń gbọ́ nǹkan kan ẹni dáàdì ti níyàwó mi. Tọ́lání ìyàwó mi ìbò dáàdì rẹ ò níyàwó mi èmi nìkan iná níyàwó wọn ìyàwó mi ìbò rárá o. Torí ok. o jẹ́rìí dáàdì yóò níyàwó mi o mo kàn sọ bẹ́ẹ̀ tó dà wọ́n lè padà sí àwọn ojúṣe wọn nínú ilé tí gbogbo nǹkan tún máa lọ bó ṣe yẹ ni o dáàdì yóò níyàwó. Kọ́ mi. Kọ́ mi. Mami Tọ́lání
ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo dá yín dúró díẹ̀. Kò sí problem sir. Yes sir. Ẹ ṣé sir. Nígbà tí ẹ pè mí lẹ́ẹ̀kan sọ̀rọ̀ kan. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ kí ni tẹ́ ẹ sọ kò tí ì yé mi dáadáa. Ẹ ṣeun dádì. Lórúkọ Jésù ilé yín ò ní dàrú. Àmín. Iṣẹ́ ìránṣẹ́ yín ò sì ní díbàjẹ́ lórúkọ Jésù. Dádì, iná ń jó nínú ilé mi. Mo dẹ̀ wá rò ó wípé you are the only person tọ́lọ́run lè lò láti bá mi pa iná yìí. Òun ló jẹ́ kí n wá bá yín dádì. Iná. Bẹ́ẹ̀ ni dádì. Ẹbí ti báwo kí ni ṣẹlẹ̀ gan? Dádì. Okay. Dádì Tọ́lání ni o. Dádì Tọ́lání ni wọ́n ń fẹ́ ìyàwó tuntun. Látìgbà tí wọ́n ti wá rawọ́ lé ọ̀rọ̀ ìyàwó tuntun yìí, wọ́n ti wá pa èmi àtọmọ tì nínú ilé, wọn ò sùn sí wa mọ́. Gbogbo ojúṣe wọn nínú ilé, wọn ò ṣe kankan mọ́. Ìyàwó tuntun yìí, òun ni wọ́n dojúkọ dádì. No, Mami Tọ́lání. Yes, sir. Ọ̀rọ̀ yẹn ò tí ì yé mi dáadáa. Ẹ jẹ́ kí n bi yín béèrè báyìí. Ṣé nítorí pé ẹni ọkọ yín wọn à ṣe ojúṣe wọn bí wọ́n ti ṣe tẹ́lẹ̀ mọ́ lẹ́sẹ̀ rò ó wípé wọ́n ń fẹ́ ìyàwó tuntun tàbí ẹ gbá wọn mú lọ́rùn ọwọ́ tẹ́ ẹ sì rí ẹ̀rí tó dájú pé lóòótọ́ ọkọ yín ń fẹ́ ìyàwó mi? Dádì, mo gbá wọn mú lọ́rùn ọwọ́ ni. Mo sì ní ẹ̀rí tó dájú láti gbé ọ̀rọ̀ mi lẹ́sẹ̀. Dádì, mo gbá wọn mú ni. Kì í ṣe torí pé wọ́n ṣojúṣe wọn, wọ́n ń fẹ́ ìyàwó tuntun. Dádì Tọ́lání fẹ́ ìyàwó tuntun. Mò ń bọ̀. Bíbélì pé wádìí ohun gbogbo dájú kí o sì di èyí tí í ṣe òdodo rẹ̀ mú. Mami Tọ́lání. Yes, sir. Nítorí tó ń jẹ́ kí ìmọ̀ nídààmú ọkàn ni pé nínú ìjọ lára àwọn tí à ń dúpẹ́ lórí ayé wọn gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ ọkùnrin oníhìnrere inú ìjọ dádì yẹn wà nínú wọn o tá a sì ń dúpẹ́ fún oore ọ̀fẹ́ níwọ̀nba tí Ọlọ́run fún wọn. Ṣùgbọ́n èyí tẹ́ ń sọ yìí ṣèyàwó ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ tàn mọ́lẹ̀ sí ẹ lẹ́ni ẹ̀rí. Dádì, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ Ọlọ́run Ògo ni láyé fọ́lọ́run. wọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run wípé ènìyàn ń wojú, Ọlọ́run ń wo ọkàn. Dádì, mo ní ẹ̀rí tó dá. Ṣé bí ọkọ mi ni? Ṣé bí ọkọ mi ni Mr. Bayonle? Ó ń fẹ́ ìyàwó kejì. Ó sì ti sọ wọ́n di yẹpẹrẹ nínú ilé. Bẹ́ẹ̀ ni dádì. Okay. Everything is under control. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ yẹn náà ni ẹ fọkàn balẹ̀. Jésù sì lolúwa. Nígbà tí Ọlọ́run ti jẹ́ kí àṣírí tú sí ọwọ́ yín yẹn, Ọlọ́run á gbàkóso. So á tètè gbé ìgbésẹ̀ kankan, ohun gbogbo sì wà lálàáfíà. Ẹ pẹ̀lẹ́ mà. Mo dúpẹ́ fún ìgbé ayé yín. So ìgbésẹ̀ máa lọ lórí ẹ̀. Nínú ilé ọkọ mi. Bayonle bàbá mi. Àkùjọ mẹ́ta. Ọmọ kò yí ẹ̀sọ́. Ọmọ agbọ̀nyàn. Ẹ̀sọ́ òrì kúsá. Iwájú làwọn bàbá yín fi gbọ́ta lójú ogun. Yóò dáa fún ọ. Aya àtọmọ rẹ̀ ń kọ́. Sálàáfíà gbogbo ilé wà. Dáadáa la wà. Àkùjọ mẹ́ta. Nígbà tá a yóò ní mo mí níjó ní náà mo bá ní wádìí yín. N ò sì bọ́ lé. N ò báyàwó rẹ̀. Ọmọ Tọ́lání Àjíkẹ́ nìkan mo bá lé. Ká tó mọ ọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ mo ro ka o mo sì rò pọ̀ sí i òye òjò bọ́ gbọ́kànlá. Ẹ mọ ẹ̀sẹ̀ jẹ́ ń tán níbi tí mo ti ń bọ̀. Ẹ sì mọ̀ pé mo lè jẹ́ náà. Bọ́ bá jẹ́ pé ká kọ́kọ́ sọ̀rọ̀ náà. Nígbà mo délé rẹ̀ ń jẹ̀ta n ò bọ́ mọ́ rẹ̀ Tọ́lání bá nìkan mo bá ń lé. Mo wá wòye pé nígbà tí mo dé òun ilé ìwé ló yẹ ó wà n ò lọkọ̀ lọ ilé ìwé Tọ́lání èsì ọtí wò fi re ilé ìwé
ó ní àwọn òbí òun ò rówó iléèwé òun san. Ọ̀rọ̀ ìwà tọ́ mi lójú ó tojú sú mi. Mo ná dàbí bàbá rẹ̀ bá dé. Sọ fún pé mo ní ó fojú kàn mí. Lójú mo pé lójú ń rí ọ. Bóun ló ti rí ọkọ mi. Màmí ẹ ṣé mo dúpẹ́ bẹ́ẹ̀ náà mo ti ń wá ojútùú sí gbogbo ẹ̀ sì máa yanjú láìpẹ́ ọ̀nà àbáyọ ti ń fara hàn láìpẹ́ láì jìnnà mo sì mọ̀ pé gbogbo ẹ̀ máa yanjú. Táyọ̀ rí ọkọ mi. Àbí iṣẹ́ rí ọ lọ dáadáa lọ fẹ́ sọ fún mi ni. Ká má bo lọ́mọlẹ̀ nǹkan kan ò ṣiṣẹ́ mi. Mo ti sọ mo sì máa wá ojútùú sí gbogbo ẹ̀ iṣẹ́ tí ń lọ lórí ẹ̀ nù. Àkànmú ọmọ Báyọ̀ ń lé àìsàn àfarapamọ́ fẹ́ni tí ó sì ní béèyàn bá kú. Èmi náà ní igbákejì rẹ̀ mi ìyá rẹ̀ tí bá ń ṣẹlẹ̀ ọ̀sọ̀ fún mi. Nítorí pé Tọ́lání tí ó yé mi wípé òun ti ń fẹ́yàwó kan pamọ́ ni. Ó ní òjò gbọ́ tinú ilé mọ́. Kódà ní òjò rójúráyè tẹnì kankan mọ́. Báyọ̀ ń lé ṣe bẹ́ẹ̀ lórí. Dúpẹ́. Kí n ti dúpẹ́ nú ọ̀rọ̀ tó wà nílẹ̀. Dúpẹ́ iṣẹ́ dúpẹ́ nù o. Ìyàwó rẹ̀. Ẹ wò mọ́mí a máa ń pọ̀rọ̀ yìí lówè ìmọ̀ ńlá ronú. Níjọ́ èmi náà lójú ọkọ mi. Ẹ wò iná ti jó lórí kókó báyìí kòkò sì ní gbomi kó gbẹ̀yìn kó tó gba sọsọ inú ẹ̀ yóò sọ bí tó ti rí ìyàwó ọ̀hún fún mi. Bí ọba sáàrí bẹ́ẹ̀ náà kò ní í wí. Ẹ máa wò ẹ gbúrò gbọ́. Báyọ̀ ń lé èmi mọ̀mọ́ ń bọ́ sọ̀rọ̀. Bàbá gba ọpẹ́ wa a ti wà níṣọ̀kan Ọlọ́run darapọ̀ mọ́ wa lórí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí Olúwa darapọ̀ mọ́ wa ẹ̀yànjú ẹ̀ a ó sì máa yìn yín Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ rọra kà nínú ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 14 tí ó wí pé ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo láì sí èyí kò sí ẹni tí yóò rí Olúwa. Ìjókòó wa lénìí láti lépa àlàáfíà ni mo sì gbàgbọ́ wípé nínú ìrìn àjò ayé ẹ̀dá bí èèyàn bá kùnà láti rí Olúwa rẹ̀ ló wáyé asán. Mo mọ̀ pé ẹnì kọ̀ọ̀kan wá ń lépa láti rí Olúwa yóò sì fara hàn wá. Ẹ dákun ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè lórí ohun tí a fẹ́ sọ yìí yóò dára fún wa. Mo kí àwa ìdílé Mr. Bayonle pé a kú àpérò ní kúkúrú láì fi àkókò ṣòfò. Màmá Bayonle èyí ni mo fẹ́ kí ẹ bá wa sí ọ̀rọ̀ yìí lójú ní ṣókí bó bá ti rọra mọ́ yóò dára fún yín. Ẹ ṣeun dádì mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín Olúwa yóò máa tẹ̀ yín síwájú. Grandma ẹ ṣé púpọ̀ ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ pẹ́ fún wa lórúkọ Jésù. Dádì ohun tó ń ṣẹlẹ̀ náà ni pé láti nǹkan bí ọdún 2 sẹ́yìn ni ọkọ mi ti fẹ́ ìyàwó tuntun pamọ́. Ṣé ẹ tó ń gbọ́? Ẹni sùúrù. Ọ̀dà. Báyọ̀ lè ṣe sùúrù tó yẹ la fi dòkó. Ẹni sùúrù. Látàrí èyí wọn ò wá ṣe ojúṣe kankan mọ́ nínú ilé. Ìyàwó tuntun yìí ó wá ti gba gbogbo ojúṣe lọ́wọ́ wọn. Owó iléèwé àwọn ọmọ ni oúnjẹ nínú ilé ni àti gbogbo ìrìn àjò yòókù wọn ò ṣe kankan mọ́. Dádì bẹ́ẹ̀ sì ti ń wò wọ́n yìí ọkọ mi Mr. Bayonle mo fẹ́ràn wọn mo nífẹ̀ẹ́ wọn. Dádì ẹ dákun ẹ bá mi bẹ̀ wọ́n kí wọ́n jáwèé fún ìyàwó tuntun yìí kí wọ́n kọjú mọ́ èmi nìkan tí mo ṣe aya wọn. Sọ̀rọ̀ Bayonle ṣe sùúrù. Ẹ jẹ́ ń sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀ sàní sùúrù ẹ ní sùúrù. Yorùbá ní òkun kìí hó ruru àwọ̀ arúru. Mr. Bayonle ẹ máa sọ̀rọ̀ ṣùgbọ́n mo kàn fẹ́ kí ẹ lọ sórí pọ́ǹtì kẹ́ẹ̀sì
sọ tí ẹ fẹ́ sọ ṣe gbọ́ yóò dára fún yín. Ó yá Mr. Bayo. ẹ ṣeun pásítọ̀ èmi ò ní ọ̀rọ̀ tó pọ̀ o ṣùgbọ́n ẹ dákun ẹ bá ń bi léèrè bó lè yẹn ṣe kúrọ́ mọ́ ni títún ta ko ní báyìí ẹ náà lò ibo níyàwó ọ̀hún wà sórí mi pẹ̀lú obìnrin mi rí ni ẹ bá ń bi léèrè kó mú ìyàwó ọ̀hún wá kí n fojú kan. Ọ̀dà. bí bẹ́ẹ̀ kọ́ bìlísì ọ̀sẹ̀lẹ̀ nínú ilé o. bìlísì ọ̀sẹ̀lẹ̀ ọ̀rọ̀ yìí tiẹ̀ ti wá tójú sẹ́mi báyìí kò yé mọ́. Grandma ẹ sọ fún mi. ẹ sá ní sùúrù Mr. Bayo ẹ ní sùúrù Ọlọ́run ní jẹ́ ká rí bìlísì torí ètò àlàáfíà ni àwa ṣe àlàáfíà là ń lépa àlàáfíà náà là sì rí torí pé ilé tí Kristi ń gbé ilé ayọ̀ ilé àlàáfíà ni. Màmá Báyọ̀lé. dádì. Ọ̀rọ̀ lẹ gbọ́ tí ọkọ yín sọ yẹn kí ni ẹ rí sí? dádì ọ̀rọ̀ wọn ti yé mi ibi tí ò bá ti sílẹ̀ lèèyàn ti máa ń jiyàn ìjàǹkadì. èmi gangan ti ránṣẹ́ pé ìyàwó ọ̀sìngín yẹn màá sì kọjá lọ láti lọ mú ìyàwó náà wá. Ó ti wà lárọ̀ọ́wọ́tó. bẹ́ẹ̀ ni dádì ìyàwó náà ti wà nítòsí. Ẹ lọ mú wọlé. Mr. Bayo àní ẹ ní sùúrù ẹ ní sùúrù sẹ́rí tí ń ṣẹlẹ̀ báyìí gbogbo wa la wà nínú òkùnkùn ẹnìkan péré tó wà nínú ìmọ́lẹ̀ òun náà ni Màmá Báyọ̀lé. Mr. Bayo ẹ jókòó ṣe bí nígbà tí ìyàwó bá dé bẹ́ẹ̀ ni ẹ̀yin bá mọ̀ ni ẹ wí bẹ́ẹ̀ ni tí ẹ sì mọ̀ ni ẹ wí àbí bó ti wulẹ̀ ọ́ rí. wọ́n ti wá fẹ́ sọ mí di nǹkan mi kò tiẹ̀ yé mọ́ báyìí. ẹja ní sùúrù wọ́n fẹ́ dé wọ́n fẹ́ dé Jésù lolúwa Jésù máa gba àkóso gbogbo. dádì ẹ kú jókòó. ẹ rọra. ìyàwó tuntun tí ọkọ mi fẹ́ nìyí o bàbá Ìjẹ̀bú ló tò ó ní ìyàwó tuntun tí ọkọ mi ń fẹ́ látìgbà tí wọ́n ti ra wọlé wọn ò ṣojúṣe kankan mọ́ nínú ilé. Tọ́lání má bínú má bínú tètè tí wàá jẹ́ ibo ló ti rí i. kò yẹ fún mi láti máa tú àṣírí ayé dádì rẹ fún ẹ kò yẹ rárá. abálájọ tó o gbọ́dọ̀ tèmi náà mọ̀. dádì kò tẹ ṣe fún wa yóò dà girama tẹ bá máa dúró yá tí dádì fi jẹ wá nínú lẹ́yìn. ọ̀pẹ̀ mi náà. Tọ́lání it's okay it's okay it's okay it's okay girama ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká ní sùúrù. èmi ọ̀jẹ̀ ni ó sú. Mr. Báyọ̀lé Mr. Báyọ̀lé ẹ̀ ń ta tẹ́tẹ́ bóyá bet naija gan tẹ́tẹ́ àwọn gbábọ́ọ̀lù bóyá ẹ̀ tó ẹ̀ sì ń ta náà. ọmọ máa ṣe ẹni tí ń tarú ẹ̀yún náà mọ̀ ká. bí ọba lówó lọ́mọ odi kọ́ máa faṣọ tátẹ́yìn náà rí ìjọba o. mo ti fojú mi gan ni rẹ̀ ní ìsọlọ́run lọ́mọjọ́ òun. ẹ wo dádì àti owó ilé àti owó oúnjẹ aṣọ ni ọjọ́ mi tiẹ̀ wá ìjẹun rárá. dádì. It's okay jẹ́ kí n gbọ́ràn Mr. Báyọ̀lé ṣe rí ọ̀rọ̀ tiyín o ẹ jẹ́ ká fi sórí tábìlì náà èmi yín ní ọ̀rọ̀ púpọ̀ tá a sọ bàbá lágbà náà nì ṣùgbọ́n Màmá Báyọ̀lé mo mọ̀ kí yín o mo kí yín gan-an. ìyàwó ni. yóò dára fún yín. ọmọ náà jẹ́ fún mi ọmọ dáadáa ni. ẹ wo ọgbọ́n àgbékalẹ̀ tí màmá yìí fi ṣe ètò àlàáfíà nínú ilé rẹ̀. bó bá jẹ́ pé àwọn obìnrin míì ni kò síbi tí wọn ò ní tọ́jú ọkọ wọn dé. wọ́n tó fẹ́ni tí ò ní ìdílé yóò fún ọ mọ̀ràn tiẹ̀. ó yàwó méjì wọn ó sọ fún yóò fún mọ̀ràn tiẹ̀ wọ́n wà á bẹ̀rẹ̀ sí í da gbogbo ojú nǹkan rú. ẹ wo àgbékalẹ̀ tí ìránṣẹ́ yìí lò láti lépa àlàáfíà nínú ilé yìí. yóò dára fún yín o yóò dára fún yín o. ọgbọ́n yìí
ó tayọ ọjọ́ èmi gan gẹ́gẹ́ bí àlùfáà lójú. Mr. Bayonle. Mr. Bayonle. Níbi tí ọ̀rọ̀ dé báyìí, mo fẹ́ bi yín léèrè. Kí ni ṣíṣe báyìí? dádì kò tiẹ̀ sí ṣe kankan ọjọ́ tá a bá rí ibi ni bí ń wọlé òpin débà lónìí. dákun mọ ẹsẹ yìí ti lọ́kì yẹn ni. ẹ fàájà ẹ fàájà. dákun. Mr. Bayonle. Ètò àlàáfíà nìyàwó yìí sí. Mr. Bayonle, mo fẹ́ kí ẹ ronú sí ìgbésẹ̀ ìyàwó yìí dáadáa. Kẹ̀sì mọ́pinnu ọ̀tún látòmí. Mr. Bayo, ó tún padà sórí ìbéèrè mi. Kí ni ṣíṣe? mo dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi bó tilẹ̀ yẹ pé mo ti ṣẹlẹ́dàá rẹ̀ mo sì dúpẹ́ ó ń wá àlàáfíà sínú ilé yìí ó yé mi pé obìnrin gidi ni mo fẹ́. Pásítọ̀ ẹ bá ń bẹ̀ mọ́mí ẹ bá ń bẹ̀. Obìnrin oníwà rere ni. Ìyàwó tó dúró ti ọkọ rẹ̀ gbágbágbá. Màmá Bayonle, yóò dára fún yín o. Pé ẹ pe àlàáfíà padà sínú ìdílé yín. Ọlọ́run àlàáfíà kò ní fi yín sílẹ̀. Àlàáfíà Kristi tó sì ti wọlé yín yóò jókòó síbẹ̀ yóò sì máa bá yín gbé. Gbogbo ohun tó ti nù yín, ojúṣe tọkọ yín ò ti ṣe, àyípadà ayọ̀ yóò sì bẹ̀rẹ̀ sí dé. Obìnrin oníwà rere. Obìnrin oníwà rere. Ǹjẹ́ o ṣetán láti mú ìwà ọ̀tún? Ǹjẹ́ ìwọ ṣetán láti mú àlàáfíà padà sínú ilé rẹ? Ǹjẹ́ o ti pinnu láti má rojú ọkọ rẹ káàkiri mọ́? Ǹjẹ́ o ti pinnu láti mú àwọn ògo tó ti lọ padà wá? Ǹjẹ́ o lè hùwà gẹ́gẹ́ bí Màmá Bayonle? Ǹjẹ́ o lè lépa àlàáfíà lórí góńgó? Bí a ti mú ìpinnu bẹ́ẹ̀, lórúkọ Jésù yóò dára fún wa. Ẹ jẹ́ kí gbogbo wa wà ní ìdìde dúró. Ẹ jẹ́ ká pe orúkọ Jésù lẹ́ẹ̀kan. Pé Ọlọ́run àlàáfíà sọ̀kalẹ̀ sínú ilé mi. Orúkọ Jésù àdúrà. Orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o. Ọlọ́run àlàáfíà. Ó yá sọ̀kalẹ̀ sínú ilé kọ̀ọ̀kan ọkàn kọ̀ọ̀kan lónìí. Ẹ jẹ́ gbàdúrà yẹn o. Àlàáfíà Kristi ló ṣe pàtàkì. Ẹ jẹ́ ká gbàdúrà pé Ọlọ́run àlàáfíà darapọ̀ mọ́ wa. Ẹ̀mí mímọ́ darapọ̀ mọ́ wa. Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká sì pé àdúrà yìí wípé gbogbo ilé tó ń dàrú gbùdùgbùdù, gbogbo ilé tí Sátánì ti ń rọwọ́ mú, a ó porúkọ Jésù lẹ́ẹ̀kan. Ẹ̀mí mímọ́ rán àlàáfíà kọjá lọ síbẹ̀ àdúrà. Ẹ jẹ́ àgbàdúrà yẹn o. Gbogbo tó wù késù ọmọ lò bí àrékèrèkè, àní láti máa mú ìjàgùdù, láti máa mú wàhálà wọnú ilé kankan, gẹ́gẹ́ bí ọ̀kan lára ọmọ obìnrin oníhìnrere ti association yìí rí obot. Olúwa àlàáfíà kọjá lọ gbàkóso, gbàkóso, gbàkóso,
fún ètò tọdún yìí pé kó jẹ́ àpẹẹrẹ èyí tí ó mú àlàáfíà wá. Jésù Olúwa wa. Orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ gba ọpẹ́. Ayérayé gba ìyìn wa. Jésù Olúwa wa. ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún Kristi lórí ayé wọn lẹ́ẹ̀kan sí. Praise the Lord. A kí àwọn drama minister wa ní association Revolt lórúkọ Jésù Olúwa mọ̀ tẹ̀yìn síwájú. Nígbà tẹ́ ẹ̀ ń lépa ìjọba ọ̀run lórúkọ Jésù kò ní bọ́ lọ́wọ́ yín. Ẹ ti fi eré yìí hàn.